ewu lóko lóńgẹ́ ẹ wo báwọn eléyìí ṣe ń gbọ́n epo bẹntiróòlù táǹkà tó ṣubú lẹ́kọ̀ọ́. ìjàmbá ọkọ̀ àjàgbé agbépo kan ti ṣẹlẹ̀ lórí bíríìjì ọ̀tẹ́dọ́lá tó wà lọ́nà márosẹ̀ èkó síbàdàn nípìnlẹ̀ èkó tó sì ti dá súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ sílẹ̀ lọ́nà ọ̀hún. ọ̀sán ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 12 oṣù kẹwàá yìí nìjàmbá náà wáyé. táǹkà agbépo kan tí epo bẹntiróòlù kún inú rẹ̀ tẹ́mútẹ́mú ló ṣubú lórí bíríìjì ọ̀hún tí epo bẹntiróòlù rẹ̀ sì ń jò dànù. ohun tó yààyàn lẹ́nu ni pé pẹ̀lú báwọn agbófinró àtàwọn òṣìṣẹ́ aláàbò ojú pópó ṣe ń ṣiṣẹ́ àṣelàágùn láti yanjú wàhálà tí ìjàmbá náà dá sílẹ̀ níṣe làwọn géńdé kan ń sáré kiri pẹ̀lú kẹ́ẹ̀gì lọ́wọ́ wọ́n ń gbọ́n epo bẹntiróòlù tó ń ṣàn àtèyí tó dárogún sáwọn kòtò ẹ̀gbẹ́ bíríìjì náà. ohun tákọ̀ròyìn aláròyé tó gba agbègbè náà kọjá láìpẹ́ yìí rí ni pé àwọn ọlọ́kadà kan ni wọ́n ń pààrà ọ̀dọ̀ àwọn tó ń gbọ́n epo ọ̀fẹ́ ọ̀hún. bẹ́ẹ̀ làwọn ọmọ gànfẹ́ àtàwọn tí wọ́n kúndùn ìfà ń gbọ́n epo sínú kẹ́ẹ̀gì wọn gbogbo. ẹ ó rántí pé ọ̀pọ̀ ìgbà nírú àṣà yìí ti fẹ̀mí ọ̀pọ̀ èèyàn àti dúkìá ṣòfò látàrí ewu iná tó sábà máa ń ṣẹlẹ̀ níbi tí wọ́n ti ń gbọ́n epo ọ̀fẹ́ bí èyí. títí dàsìkò tá a fi ń kó ìròyìn yìí jọ kò tí ì sí agbófinró kan tó dá àwọn eléwu ẹ̀dá náà lọ́wọ́ kọ́. Faith Adébọlá ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.